ẹ̀yin èèyàn ẹ wo bàbá Èkìtì wọ́n ṣe kíní wọ́n ti fọ́gbà yẹn gan lórí ọ̀rọ̀ Ìbà Gani Adams o pẹ̀lú ẹ mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta Ìbà Gani Adams jáde pé wọn ò tí ì fún àwọn ní ọ̀dà ní láti lọ fèsì àwọn Fúlàní. Ẹ wò ó nísìnyí bàbá Èkìtì wọ́n ti fọ́gbà yẹn gan, wọ́n ti tú àṣírí, wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa sí Fọlọ́run Sunday Igboho àti àwọn ọba wa náà nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn gọ́fúnà náà pẹ̀lú àwọn pásítọ̀ lórí bí nǹkan tó ń lọ tí ò sẹ́ni bọ́dì tó ṣe kíni tó sọ̀rọ̀ jáde. Ẹ wo ẹwọ́n kẹ̀kẹ́ fìdílé kẹwàá fi ti gbéyàwó ọ̀rọ̀. ẹ jọ̀ọ́ bá mi subscribe kẹ̀dẹ̀ bá mi like kẹ̀dẹ̀ bá mi tẹ like kẹ̀dẹ̀ bá mi share fídíò yìí. So ewé ti pẹ́ lára ọṣẹ ó ti dọṣẹ mbà you are not a Yoruba man, so Ìlú Ẹkùn is not for you. Please ká máa là á kó máa yéra wa torí mistake tí àwọn bàbá àtàná ṣe tí irúwà ògiri wa tó fi wọ̀ ọ́ tó jẹ́ wípé àwọn irúwà ògiri wa tó wọlé àwọn ló wá fi ọ̀bẹ jẹ àwọn bàbá wa níṣu tí OPC fi dìdàkudà lénìí tí ọmọ apá fi ń pe ara rẹ̀ lólórí ogun ilẹ̀ Yorùbá ẹni tí ò ní ìbíníran tó fi ń pera ẹ̀ pé I'm the warlord of Yorùbá land ọmọ tápà torí àwọn bàbá wa ò checkmate that time àwọn bàbá wa ò checkmate it is because our forefathers wọn ò checkmate la fi rí gbogbo orúkèrúdò tó ń ṣẹlẹ̀ so we don't want him to happen in Ìlú Ẹkùn please. 1942 làwọn bàbá mi ti dé ilẹ̀ Yorùbá náà ti dé Ìbàdàn so gbogbo ọmọ tán bí ilẹ̀ Yorùbá náà bí sí ìyẹn ò pè ẹ́ lọ́mọ Yorùbá so Ìlú Ẹkùn is not for you. Ìlú Ẹkùn is for pure authentic and original ọmọ Yorùbá àtàtà tó gbà pé orísun òun láti Ilé Ifẹ̀ ni níbi tí ojú rẹ̀ ti máa ń wá ó dàbí pé ṣe ń gbọ́ mi díẹ̀díẹ̀ tìjàkọ́ àfẹ́ kórúlú pọ̀ mọ́ ṣàpàní tìjàkọ́ we don't want anything that will disorganize us tìjàkọ́ torí tẹnitẹni tàkísà níta àtàn àwọn àgbájọ wọn àná wọn lẹ́lẹ́nu rírùn ló làmú ìyá ẹ̀ ìlú yìí pọ̀pọ̀pọ̀pọ̀ kọ́mọ mọ́ lé bàbá títí ẹ̀ mo tún tún sọ lẹ́ẹ̀kan sí ìyá tó bí mi is from Ekiti or is from Ọ̀yọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ìyá mi bàbá mi ló wá láti Kaduna ìyẹ́ ò sọ ẹ́ di ọmọ Yorùbá so you did not have right to join Ìlú Ẹkùn. Ìlú Ẹkùn is not for you. Ilé bàbá ọmọ lọmọ ń ṣe even sef àwọn tí ìyá wọn tó bá ti jẹ́ elédè kejì we will not allow him in Ìlú Ẹkùn. Maybe you understand me. Because there are a lot of people tó ti ń pè please are you a Baba Ekiti please sir Ilé Ìṣà ni mo ti lọ sí school primary school secondary school even of university mi díẹ̀ gan ni mo gbé èdè Ìgbò torí bàbá mi àti ìyá mi gbogbo àwọn ọmọ tó bí ilẹ̀ Yorùbá náà bí wọn sí no that one did not turn you as to become a Yoruba man. So Ìlú Ẹkùn is not for you. Kìí ṣe tìjà. And I want everybody to hear that message clearly. Mo ní àṣìṣe tàná tó mú kí àwọn ọmọ àtọ̀húnrìn wá da OPC rú. Tán gba OPC lọ́wọ́ àwọn bàbá wa nígbà táwọn bàbá wa ò fúnra. Tán wá ń claim pé àwọn ni warlord ilẹ̀ Yorùbá lénìí ẹni tí ò lóríkì tó jẹ́ pé bàbá wọn wá ṣe gate man ní ilẹ̀ Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bàbá wọn tẹ̀lé Ṣàngó wọlé ní
nígbà tó bá kò sójú àwọn àná wá jọba Ọ̀yọ́ àwọn náà wá dúró lẹ́nu pé àwọn ọmọ Yorùbá ni wọ́n wá pera wọn ní world lord ilẹ̀ Yorùbá no torí àwọn àgbààgbà Yorùbá náà sọ wípé iná èsìsì wọ́n ní kì í jóyàn lẹ́ẹ̀mejì àbí bẹ́ẹ̀ kọ́ ìyá mi ẹ káàtàárọ̀ pé iná èsìsì kì í jóyàn lẹ́ẹ̀mejì so we must not allow it ohun tó ṣẹlẹ̀ sí Ìlú Ẹkùn and I know the management of Ìlú Ẹkùn we will not allow it to happen ṣe gbọ́ mi bó ṣe máa pe àwọn nọ́mbà àwọn èèyàn wa o mo máa pè dáadáa but ká ṣàlàyé fún ara wa torí tá a bá ń pe nọ́mbà ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pe nọ́mbà ní àwọn ọmọ Ìgbò kan jọ ẹ̀mí wọ́n ń pè mí àwọn kan sọ wípé ọmọ Yorùbá ni wọ́n ìyá wọn lọ fẹ́ Haúsá ní ìgbà tí wàhálà ṣẹlẹ̀ ní ìyá wọn lólé wọn náà pàtẹ́lẹ̀ ìyá wọn wá sí ilẹ̀ Yorùbá bóyá ikú ti pa bàbá wọn lọ́run àwọn ò mọ̀ please Ìlú Ẹkùn is not for you Ìlú Ẹkùn torí kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùngbẹ́ kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùngbẹ́ ẹ̀jẹ̀ máa rùn ẹ̀jẹ̀ Fúlàní èsì máa rùn lára yín jẹ́ gbọ́ mi ṣe mọ̀ pé láyé ẹjọ́ wọn àná àwọn Ìgbò tó wá ṣiṣẹ́ ń bíbà yìí wọ́n fẹ́ Yorùbá ńgbà tó ń padà màmá mi ò bá wọn padà tó ń padà lọlé màmá mi ò bá wọn padà a kàn máa ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan sọ̀hún ni so if the baba go gbéde wọn lọ́hùn Ìlú Ẹkùn is not for you torí kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùngbẹ́ torí ohun tó ṣẹlẹ̀ sí OPC we don't want him to happen to Ìlú Ẹkùn torí nígbà tán dá OPC lẹ̀ nígbà táwọn bàbá wa dá OPC lẹ̀ irú wa ògiri wa ló ń wọ̀ but wọn ò checkmate orúkọ yẹn gbà yẹ pé Oòduà àwa ọmọ Oòduà ló yẹ kó wà ń bẹ̀ Oòduà àwa ọmọ Oòduà ló yẹ kó wà ń bẹ̀ that is why lọ́mọ tápá fi lórí ọ̀fẹ́ tó fi wọ́bẹ̀ tó bá jẹ́ pé ó jẹ́ ọmọ Yorùbá gidi tó bá jẹ́ pé is a pure Yorùbás ló wà ń bẹ̀ wọn ò ní jẹ́ kí OPC ó dìdàkudà tó dà lénìí. Let me give you one example. What about Àgbẹ̀kọ̀yà? Àgbẹ̀kọ̀yà still remain strong kakaraka. Àgbẹ̀kọ̀yà still remain strong tó jẹ́ pé àwọn tó ní ẹ̀ka jẹ̀ka yẹ wọ́n fi ẹlẹ́yàmẹ̀yà sí. Àgbẹ̀kọ̀yà still strong kakaraka. Kí ló jẹ́ kí Àgbẹ̀kọ̀yà strong kakaraka? It is because they did not allow stranger láàrin wọn. Torí àjòjì a máa ba nǹkan jẹ́ ní ẹja àjòjì àdàlú. So ohun tó ṣẹlẹ̀ nínú OPC we the Yoruba of nowadays we don't want him to happen in Ìlú Ẹkùn. So please tẹ́ bá rí nọ́mbà lórí social media tán bá ti kọ Ìlú Ẹkùn sí if you know that your daddy your mommy is not a pure Yoruba ẹ má pè wọ́n ṣe gbọ́ mi ẹ má pè wọ́n. Ìlú Ẹkùn ó wà fún ilẹ̀ Yorùbá nìkan. Ìlú Ẹkùn ó wà fún ààbò ilẹ̀ Yorùbá nìkan. Ìlú Ẹkùn ó wà fún ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá nìkan. Bóyá máa pe nọ́mbà o ṣùgbọ́n mo jẹ́ kí kọ́kọ́ sáré sọ̀rọ̀ lórí àwọn kan àní lójoojúmọ́ lọ́lọ́run ọba mi ń mójú àwọn ọmọ àlè síta. Lójoojúmọ́ làwọn ọmọ àlè ń fara hàn. Lójoojúmọ́ làwọn kan fira wọn lẹ̀ fún àjòjì láti máa lò wọ́n tako ọjọ́ ọ̀la ìran wọn. Abẹ́ ẹ gbọ́ mi mo ní lójoojúmọ́ every blessed day làwọn kan fira wọn lẹ̀ fún àjòjì fún ọmọ tí ò níran ọmọ tí ò ń ṣe Yorùbá
tí ń pera ẹ̀ lólórí ogun tó ní it is not possible kó máa kó ló fẹ́ ajáàkì ipò olórí ogun tó bá ní o fẹ́ asmat olórí ogun ẹgbọ́n náà ta ló fi jẹ́ olórí ogun lẹ̀ Yorùbá. Ààrẹ Ọ̀nà Kakanfò àti ń sọ ààrẹ ọ̀nà fún Aláàfin ni tálàfin bá jagun lọ ẹni tí ó mọ ṣọ́ ọ̀nà fún Aláàfin láyé ìjọ̀hún àná tí ó mọ ṣọ́ ọ̀nà fún Aláàfin àárín bíi bóò ni kí n ti sọ ẹ̀yin tẹ́ bá mọ ẹ jẹ́ kí n fi Ọjọ́ta sí Òṣòdì bí ilé Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe máa jìnnà sí Aláàfin ní inú gbólálà ní Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ ń gbé in other Yorùbá land ẹ kò lè síbi tẹ́ ti rí ká máa joyè ká máa ní Ààrẹ Ọ̀nà Kakanfò no but ẹ rí Báṣọ̀run ẹ rí Balógun. Ààrẹ Ọ̀nà ní oyè yẹ gangan àwọn tó ń bá Aláàfin jagun ló fi Kakanfò sẹ́yìn ẹ̀ pé ó dúró kakakaka ó dẹ̀ ga ó ṣe fíofío. I'm quoting one of our professor tó sọ ìtàn yẹn tó dẹ̀ kọ́ nínú ìwé is over 95 years in age. So ta ló fi jẹ olórí ogun lẹ̀ Yorùbá? And the OPC that belong to all of us he hijack it lọ́wọ́ bàbá Fẹ́mi Fáṣẹ̀hún. Àfi òpònú ló máa ní òun ògbọ́ngbà ayé OPC fashion ló máa lóun ògbọ́ so nobody tó fi jẹ olórí ogun lẹ̀ Yorùbá. So àwọn tó dẹ̀ ń kó síta kó máa kó wọn síta but thank God a rí ọ̀pọ̀lọpọ̀ tí pera ẹ̀ ní sójà lénìí tí pera ẹ̀ lọ́lọ́pàá tí pera ẹ̀ ní navy tí ò gbébọn rí tí ò fèsì ogun rí tí ò experience ogun rí àbí bẹ́ẹ̀ kọ́ a rí sójà tó jẹ́ gba general tí ò fèsì ogun rí làwọn kan wá jáde síta àti ẹ̀rí ẹni tó jagun rí bí àbá fẹ́ sọ̀rọ̀ nípa tí mo dẹ́ kẹ́kẹ́ à sọ̀rọ̀ nípa ẹni tó lọ sí gàngàn tó lé wọn jáde síbẹ̀ ń tàn bẹ̀ so máa kan wá jáde síta ó lóun security expert ó pera ẹ̀ ní Dr. Jackson Lẹ́kan Òjó ó ní Sunday Igboho lack professional capacity security expert. This man rubbish the plan of 50,000 men security force. Sunday Igboho ní capacity yẹ. Ẹ jọ̀ọ́ Dr. Jackson Lẹ́kan Òjó ẹ̀yin tẹ́ ní capacity yẹ kí ló dé tẹ́ ẹ̀ jáde tó bá jẹ́ pé ẹjọ́ mọ ọkọ. Kí ló dé tẹ́ ẹ̀ jáde síta tó bá jẹ́ pé ẹjọ́ mọ ọkọ. Dr. Lẹ́kan Òjó is one of the ọmọ àlè ilẹ̀ Yorùbá is one of the akotileta àríbàjẹ́yọ̀ tínú wọn dùn sí pípa tán pa ìran Yorùbá. You have the experience, you are a professional in security àbí ẹ bá jáde síta kẹsọ oyè ogun tó ẹjà Dr. Lẹ́kan Òjó eléyìí tẹ́ rí ẹ máa rí ìlú tẹ́ rí ẹ rí ìlú ẹ jó wọgbó tẹ́ ẹ bá múra tọmọ Yorùbá bá bẹ̀rẹ̀ sí képe tì yín. You have the capacity as a security expert. You know everything about security. Ọ̀pọ̀ tí nígbà tán ti jí ọmọ Yorùbá pa tán jí wọn gbé àgbúrò yín níta ààrẹ yín ààrí kẹ jáde síta pé lóòótọ́ you know about this pé fìdí ẹni you can do it ààrí yín rárá ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ rò pé Sunday Igboho lẹ́ ń ṣe tẹ́ ẹ mọ̀ pé ara yín lẹ́ ń ṣe tẹ́ ẹ rò pé Sunday Igboho lẹ́ ń ṣe tẹ́ ẹ mọ̀ pé ọjọ́ ọ̀la yín lẹ́ ń bàjẹ́
jẹ́ ó yẹ kó jáde síta. I know those people behind this Ọ̀yọ́ news. Àwọn ọmọ Ọ̀yọ́ ló gbé jáde síta. Bíyá Lẹ́kan, bíyá Dr. Jackson Lẹ́kan Òjó yìí bí ọmọ Ọ̀yọ́ náà ni. I know. Àwọn àgbààgbà òkìtàn Ọbákanjí Ọbáyẹ is now one something. The oldest ọba in Yorùbá land. Ó ní gbogbo ìṣòro tá a nílé ní nílẹ̀ Yorùbá láti Ọ̀yọ́ ló ti ń wá. Torí àwọn Fúlàní Ọ̀yọ́ náà ń gbà wọlé Ọ̀yọ́ ló kó wọn mọ́ra. La fi sọ wípé irú Ekun, the mistake that our forefathers tí wọ́n ṣe nígbà ìfẹsẹ̀ nílẹ̀ Yorùbá ó máa dá òfin. Ó bá jẹ́ ọmọ ọba jù bẹ́ẹ̀ lọ tí ìyá ẹ bá ti jẹ́ ọmọ ẹlẹ́yà kejì ó ní gorí oyè yẹ. Torí tó bá gorí oyè ló wà ní ó ń lọ sí ìlú ìyá ẹ lọ kó àwọn ọmọ ìlú ìyá ẹ wọlé. Bí Ṣàngó ṣe kó àwọn Tápà wọlé torí ìyá ẹ is from Nupe. That make this boy have authority kó máa pera ẹ̀ ní olórí ogun ilẹ̀ Yorùbá. Only Sunday Igboho did not have the capacity. A security expert, Dr. Jackson Lẹ́kan Òjó, has rejected the plan by Yoruba Nation agitators. Sunday Igboho, popularly known as Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, through floor of 50,000-man region security outfit say the activists lack the professional capacity to manage it. Jẹ́gbọ́, ẹ̀yin tẹ́ ẹ wà expert in security. Oore kí ni gbègbè yín tó ṣe ọrùn Yorùbá? Dr. Jackson Lẹ́kan Òjó tó ní ó wà expert in security. Oore kí ni gbègbè ẹ tó ṣe ilẹ̀ Yorùbá? Oore kí ni kí ẹ tó ṣe ilẹ̀ Yorùbá tàbí Ìpà? You are nothing. Àárín yín àwa yín àárín yín. Ṣùgbọ́n èèyàn kan wà tọ́lọ́run fún ní experience yẹ. Èèyàn kan wà tó ní rírí yẹ tó dẹ̀ ń ṣe tọ́lọ́run ọba mi dẹ̀ ń gbà fún. It's over 50 years. Ní Sẹ́ríkì Ìgàngán ti wà ní Ìgàngán. Tẹ́ máa kidnap ọmọ ọba ní Ìgàngán, Sẹ́ríkì Ìgàngán máa gba owó. Wọ́n bá kidnap aráàlú àtètè lọ bá Sẹ́ríkì Ìgàngán wá máa bẹ̀ òun ló máa fún wọn ní bíìlì ẹ lọ mú 3 million wá, ẹ lọ mú 4 million wá. Tẹ́ bá ti lè wá 4 million yẹn tó kólé lọ́wọ́ ọjọ́ kejì lẹ́ni tó kidnap máa jáde síta. Sẹ́ríkì Ìgàngán became untouchable. Where are you, Dr. Jackson Lẹ́kan Òjó, that time? What about Lekan Odo? Are you Lẹ́kan interested Òjó in? ọmọ àlè ni má dárúkọ ẹ̀ jàre, má dárúkọ ẹ̀. Àwọn ọmọ àlè Yorùbá tó ń yọjú lẹ́yọ kọ̀ọ̀kan ni. Where are you? To the extent níbi tí ilé Sẹ́ríkì Ìgàngán wà ó ní security ọ̀nà mẹ́ta tó ń ṣọ́. Wọ́n ní àmì ń ṣọ́, ọlọ́pàá ń ṣọ́. Àwọn ó ti dẹ̀rù jẹ̀gẹ̀ sí àwọn aráàlú pé ní ìgbà yẹn lọ́hùn tí ìjà bá ṣe òun àtàwọn aráàlú tán bá gbẹ́jọ́ lọ sọ́dọ̀ Lámídì Aláàfin Ọ̀yọ́ àná òun ló máa jàre tibẹ̀ bọ̀. He became untouchable. But Sunday Igboho, that lack of professional capacity in security, ó ṣí Sẹ́ríkì Ìgàngán nídìí. Kí má wá sọ ohun tó ṣe l'Èkìtì wa ń bí báyìí. Kí má wá sọ ohun tó ṣe ní Oǹdó. Kí má wá sọ ohun tí Sunday Igboho ṣe ní Ilé Ifẹ̀ tó Àkúrẹ́ express road. Ẹni tẹ́ ẹ sọ wípé he did not have a lack of the capacity, security capacity.
àbí òyìnbó wo àìlọ́léèwé náà ní problem mi ẹ mọ́ bínú tí mo bá ń tàbọn. Sunday Igboho lack professional capacity security expert àbí but he can uproot Seriki gangan. Ó pè ní Sunday Igboho ọlọ́run dẹ̀ fi ń dààmú àwọn ọlọ́gbọ́n. Dr. Lekan Ojo Dr. Johnson Lekan Ojo ìbá ti má jẹyìn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹ ó ọ̀rọ̀ òpònú ni Ọ̀yọ́ news tó gbé jáde síta a mọ̀ pé ẹ̀ dúró níbi ire torí pé bí ọmọ Yorùbá ṣe sọ pé no room for Fulani in Yorùbá land inú yín ò dùn sí torí pé ẹ rí àwọn Fulani yẹn gẹ́gẹ́ bí part of you ẹ̀yin Ọ̀yọ́ not all the Ọ̀yọ́ o àwọn kan nínú Ọ̀yọ́ ẹrú kan ní mú ní búba ẹrú because I know mo yá lẹ rò pé Sunday Igboho nìkan ló wà nídìí ẹ̀ Sunday Igboho jù yín lọ kò kàwé ó kọjọ́ orí ó kọ́gbọ́n orí ẹ̀ kò kàwé ṣùgbọ́n Sunday Igboho mẹ́ni ó fi ènìyàn mẹ́mà ó fi kàwé àwọn pòfẹ́sọ̀ yí káàkiri àwọn satan accountant yí káàkiri àwọn tó wà expert in security tí wọ́n ti fi náà wé ogun rí wọ́n yí Sunday Igboho káàkiri àníkẹ́ mọ́ dárúkọ wọ́n yí káàkiri ẹ̀ kàn máa bínú orí náà ni àtẹ̀yìn tó ṣe interview fún yín irú Ekun ó ti dé 50,000 yẹn Sunday Igboho máa manage ẹ̀ lọ́nà tí Sunday Igboho máa fi manage ẹ̀ náà láti ń sọ wípé we will not allow ẹlẹ́yà kejì kó join ẹ̀ bíi OPC torí a mọ̀ pé ibi tó ti rán yín wá nìyẹn Dr. Jackson Ojo Lekan Ojo ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹjọ́ wọgbó ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹjọ́ yàwèrè torí ọ̀pọ̀lọpọ̀ nínú yín nígbà tójú ń pọ́n ìran Yorùbá àárẹ̀ yín okay kí ni contribution yín what is your own contribution nínú tó Yorùbá ń fèsì pé lóòótọ́ ọmọ Yorùbá ni yín èmi Dr. Lekan Ojo kò ní dá kí ìran mi kí Fúlàní ó kó wọn mẹ́rù lọ kò ní dá kí ìran mi kí Fúlàní ó jẹ wá máyé ntẹ́mi náà máa ṣe léyìí bàbá kan pè mí lénìí ohun tó jẹ́ kí ọ̀rọ̀ nígbà tẹ́nìyàn mi bá sọ̀rọ̀ ta ibi tó ti yẹ ká bá ọgbọ́n tá a bá àgọ́ ń bẹ̀ bàbá tó pè mí lénìí is a brigadier general yes if you have opportunity. Oh, a brigadier general. That's. If you have opportunity. Òun fẹ́ bá Sunday Igboho sọ̀rọ̀ pé anytime tí n bá lọ sọ́dọ̀ Sunday Igboho kí n gbé fún Sunday Igboho pé òun fẹ́ bá sọ ọ̀rọ̀ kan. Mo ní bàbá yẹn rán èmi onínú ọ̀rọ̀ láàrin òun àti Sunday Igboho ọ̀rọ̀ àṣírí ni tí iṣẹ́ ìlú Ekun máa fi lọ déédéé. Òun rí pé ọ̀nà tóun lè gbà contribute nìyẹn. That is èrè ojúlówó ọmọ ọkọ Yorùbá. He did not condemn Sunday Igboho that he did not have the capacity of the security. A lack of professional. He did not condemn Sunday Igboho. Ó tún kìnnì òun yẹn pé ọmọ ni. Pé tí ilẹ̀ Yorùbá bá rí bí irú ẹ̀ bí mẹ́wàá, àrà tí Fúlàní fi wá dá kò ní fi wá dá. Dr. Jackson Lekan Ojo ẹni tó rán yín níṣẹ́ àtẹ̀yìn tẹ́ jíṣẹ́ ìyà èmi ò rò pé ẹ máa látùbọ̀tán tó dáa o ṣe gbọ́ mi tẹ́ bá wà in security expert kò yẹ kẹ́ jáde síta kẹ́ máa condemn you bring your own advice out kì í ṣe kẹ́ máa condemn àdèmọ ẹni tó rán yín ẹni tó pèrè lórí ogun ilẹ̀ Yorùbá
adé ti sọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò is not for kóòtù òjíire, is for only Ọ̀yọ́. OPC did not belong to him. He hijacked OPC. Go and check the record clearly. Olùjẹ́kí sọ ń jẹta nígbà tó ń sọ pé àwọn kó participate nígbà ọ̀rọ̀ Abíọ́lá ọmọ ọdún mélòó, ọmọ 21 years. Níbi tó ti ń fagi ńgbà yẹn lọ́wọ́ àbí. What are you saying? Ẹ má bínú Sunday Igboho mọ́. Tẹ́ bá lẹ́ ń continue bínú Sunday Igboho, ìrònú Sunday Igboho ló máa pa yín. Àwọn kan náà sọ ẹni tí ò kàwé kò lè máa lead wa, ọgbọ́n tó wà lórí ẹ̀. Gbogbo ìwé tẹ́ kà tẹ́lẹ̀ ní certificate lọ́wọ́ ni. Ọgbọ́n tí Sunday Igboho fi ń tó ẹ̀yin ò ní. Ní ẹ̀ẹ́dẹ̀ lè ní torí ìlara ò ní jẹ́ kẹ́ ẹ gbádùn. Ẹ̀ẹ́dẹ̀ gbà forí gbà fọ́lọ́run. Òun lọ́lọ́run fi ń lo Sunday Igboho láti máa dààmú ẹ̀yin ọlọ́gbọ́n tẹ́ ń pè ayín lọ́lọ́gbọ́n. Ọlọ́run ń lo òpè. Sunday Igboho tẹ́ ń pè ní òpè yẹ òpè ní. Ọlọ́run wá ń lò láti dààmú ẹ̀yin. Ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Torí tí mi bá ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni inú yọ ọmọ bí mi. Wọ́n dẹ̀ mọ́ tú bí ejò ni. But mo mọ̀ pé ìkọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan lọ́lọ́run wọ́n mọ̀ tú àṣírí ẹ̀yin ọmọ àlè tẹ́ ń ṣílẹ̀kùn fún ọ̀tá fún ìran Yorùbá. Ní kọ̀ọ̀kan lọ́lọ́run wọ́n mọ̀ fi àṣírí yín wọ̀n ẹ̀yin tí ẹ fẹ́ kí ìran Yorùbá ó níṣẹ́mi. Yes, ìkọ̀ọ̀kan lọ́lọ́run wọ́n mọ̀ fi ju yín wọ̀n. So Yorùbá ṣé ọba Ọọ̀ni of Ifẹ̀ ló fi jẹ́ olórí ogun ilẹ̀ Yorùbá ni? Ṣé bàbá wa Aláké Tẹ̀gbá ló fi jẹ́ olórí ogun ilẹ̀ Yorùbá ni? Ṣé kábíyèsí ọba of Lagos ló fi jẹ́ olórí ogun tilẹ̀ Yorùbá ni? Àbí bàbá wa Olúbàdàn? Àbí Ọ̀jájá tó jáde ọlọ́tẹ̀ mọ́lẹ̀? Àbí bàbá wa Ọwá Òbòkun? Àbí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́? Àbí bàbá wa Olúgbọ́n? No. Ẹ máa jẹ́ kó máa dá wa lóhùn. Àbí bàbá mi Èwí? Àbí Ọwọ́ Ajérò? Àbí Òrè Tọ̀tùn? Àbí Òṣèmọ̀wé? Àbí Ẹ̀dẹ̀jọba Àkúrẹ́ ló fi jẹ́ olórí ogun ilẹ̀ Yorùbá? No. He hijacked that post. Oòduà People Congress did not belong to him. He hijacked it. So ẹ̀yin tẹ́ ń jẹ lẹ́yìn ẹ túbọ̀ máa wá síta. Sunday Igboho lack of the security professional. He did not have the capacity. But we see the record. We see the achievement. Ẹ̀yin tẹ́ ní professional, tẹ́ wà professional, tẹ́ wà expert. F9 lẹ́ mú wálé every blessed day. F9. Somebody that did not have the quality. Somebody that know nothing about security. Ó dẹ̀ mú achievement jáde fún ilẹ̀ Yorùbá. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Sunday Igboho. Rọgẹ́dìtì ló sọ ọmọ dàjànàkú mọ́ yín lọ́wọ́. Ẹ mọ̀ torí Sunday Igboho ẹ kàn sáré wọgbó. Ọ̀pọ̀lọpọ̀ nínú àtòrí Sunday Igboho á dẹ̀ ya wèrè. Ọ̀pọ̀lọpọ̀ nínú á dẹ̀ torí Sunday Igboho á tiná bọ́ra ẹ̀ á dẹ̀ jó látàyè ìdọ́rùn. Ẹ̀yin ẹni bí ẹ̀yin ojúlówó ọmọ ọkọ ní Kwara State. Ẹjọ́ ẹ̀yin kọ̀mándà wa. Téèyàn kan bá ti pè yín tẹ́ bá ti mọ̀ pé kì í ṣe ọmọ Yorùbá ẹ búlọ̀kù ẹ̀ lọ́wọ́ kan bẹ́ẹ̀. This Ìlú Ekun is belong to the pure Yorùbás. Pure Yorùbá tí ò ní àbùlánú. Mo ti sọ, mama mi is from Yorùbá, baba mi is from Igbo. You are not qualified to become a member of Ìlú Ekun. Baba mi is from Kaduna, ìyá mi is from Ògbómọ̀ṣọ́. You are not qualified to become a member of the Ìlú Ekun. You are not qualified. Ìlú Ekun belong to only Yorùbá indigene, authentic Yorùbás. Bàbá ìbá àjọmọ Èkó, kí ìyá ẹjọmọ Èkìtì, you are qualified. Omi ẹ̀kọ́ náà ṣe ni. Ẹ̀yin ti Kwara, ẹ má bínú, fóònù yẹ ojú ẹ ti fọ́, mo lè máa kàdára máa pè díẹ̀díẹ̀ ni 080 65 52 45 23 ti Kwara nìyẹn lẹ́ẹ̀kan sí 080 65
52 45 23. ẹ ṣe bàbá ìyá mi Táíwò Kíkẹ́ lọ́mọ Fásánmi ìyáàyùn lẹ́nu rẹ̀ yé mi Ganiyu Suraju Alabi adarafo yín ojú òní tìyín àgbàrá kì í fòkòtò ilé ayé yìí ò ní fòyín rú. mo ti wà ní Ọ̀yọ́ ẹ̀yin ojúlówó ọmọ Ọ̀yọ́ àwa ò fẹ́ ọmọ Ọ̀yọ́ pé màmá mi is from Ògbómọ̀ṣọ́ màmá mi is from Ògbómọ̀ṣọ́ bàbá mi is from Kaduna or Sokoto. You are not qualified. You are not qualified. Irú Ekun remain for the Yorùbá race. Ohun tó ṣẹlẹ̀ nínú OPC tí ọmọ àtọ̀húnrìn wá fi ajá kẹ̀ mọ́ àwọn bàbá wa lọ́wọ́ tí ọmọ tápà tó ń pera ẹ̀ lórí ogun ilẹ̀ Yorùbá àní gbà kó ṣẹlẹ̀. So Sunday Igboho gan fàyè ńlẹ̀ fún I trust my ọ̀gá the killer kókò ó wà lára àwọn tó fi ń lé wa kiri tó bá ti gbórúkọ killer bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé ìṣòro Gani ni. Ọ̀yọ́ number is 081 68 24 25 23 is 081 68 24 25 23. Second number is 080 84 54 90 65. lẹ́ẹ̀kan sí 080 84 54 90 65. ẹ má bínú ojú fóònù yẹn ọ làmọ́lẹ̀ ló bá fọ́ ẹ má bínú but màá try mi ní ṣe mistake ọ̀tá ò ní yọ̀ wá. Kogi mo ti wà ní Kogi ẹ̀yin tèmi ní Okun ẹ̀yin ìyá mi ní Okun màá pè ìyá mi kan ní Okun lálẹ́ yìí àwọn náà gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ yìí wọ́n gbọ́dọ̀ bá mi dá sí ọ̀rọ̀ yìí. Yes sticker ń bọ̀ lọ́dọ̀ yín sticker ń bọ̀ lọ́dọ̀ yín sticker ń bọ̀ lọ́dọ̀ yín brother mi Bello sticker ń bọ̀ lọ́dọ̀ yín. 081 61 10 93 31 lẹ́ẹ̀kan sí 081 61 10 93 31. Second number is 080 55 56 09 88 lẹ́ẹ̀kan sí 080 55 56 09 88. Èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. I was born in Lagos. Mo gbọ́ Yorùbá dáadáa. Yorùbá náà bí mi sí Yorùbá ni mo ti dàgbà Yorùbá ni mo ti ìyàwó mi Yorùbá ni. You are not qualified to become a Ekun member. Stay away. Ohun tó ṣẹlẹ̀ nínú OPC. Ohun tó ṣẹlẹ̀ nínú OPC we will not allow it to happen. Number Èkó is 070 15 34 66 66 lẹ́ẹ̀kan sí 070 15 34 66 66. Second number ẹ mọ́ bínú ẹ̀fọn yẹn ń jẹ mí ni 090 75 55 05 54 lẹ́ẹ̀kan sí 090 75 55 05 54. mo ti wà ní Ògùn àwọn nọ́mbà commandant Ògùn command ni mo ń gbé jáde síta 2 nọ́mbà náà ló wà lógùn 080 55 83 51 14 lẹ́ẹ̀kan sí 080 55 83 51 14 080 second number nìyẹn o 38 54 83 51 lẹ́ẹ̀kan sí 080 38 54 83
51. Ondo nọ́mbà mẹ́ta ni. Nọ́mbà mẹ́ta lẹ máa rí l'Ondo. Ẹ pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wà active. Àwọn aṣojú Ìgbòho nìyẹn. Àwọn aṣojú Ìgbòho. Àwọn aṣojú ìrù ẹkùn. Àwọn aṣojú ojúlówó ọmọ Yorùbá. Ẹ pè náà wọ́n á dá yín lóhùn dáadáa. Tínú yín máa fi dùn. Ṣé gbọ́ mi? Mẹ́ta ni wọ́n. 080 35 15 93 57 lẹ́ẹ̀kan sí 080 35 15 93 57. Second number 081 27 34 14 24 lẹ́ẹ̀kan sí 081 27 34 14 24. The third number is 090 76 22 43 18. Second time is 090 76 22 43 18. Ekiti 2 number. 2 number. Ní Èkìtì kété o 2 number ní o. 080 63 01 73 90 lẹ́ẹ̀kan sí 080 63 01 73 90. Second number is 080 62 14 33 32. Mo ti fẹ́ ṣe tán, mo ń bọ̀ sá, mo ti fẹ́ ṣe tán. The last number Kogi, mo ti pè Kogi náà, Ọ̀ṣun sorry, Ọ̀ṣun ló kàn. 070 31 30 40 14 lẹ́ẹ̀kan sí 070 31 30 40 14. Second number is 070 62 65 09 35 lẹ́ẹ̀kan sí 070 62 65 09 35. Ẹ pa àwọn nọ́mbà yẹn fún ojúlówó ọmọ Yorùbá. Ikú tó pẹ̀lẹ́dìyẹ àní gbà kó pẹ̀lẹ́dì wúrẹ́. Ohun tó ṣẹlẹ̀ ní OPC ẹ má làálàá ẹ̀ kò lè ṣẹlẹ̀ nínú ìrù ẹkùn. Sunday Igboho have the capacity, a lack of professor and professional. He did not know anything about security. He did not know about anything war, but he give the Yoruba achievement. That is why we are following him. We love him like that. We continue love him. Sunday Igboho mọ nǹkan kan nípa ọ̀rọ̀ ààbò, kò mọ nǹkan kan nípa ẹ̀ṣọ́ aláàbò. 50,000 tẹ́nikẹ́ ló gbé wáyé, ó ju ọgbọ́n orí ẹ̀ lọ, kò lè ṣe é, kò mọ nǹkan kan nípa ẹ̀, ìgbìnì kankan, àyàbí ò ṣe mọ nǹkan kan nípa ẹ̀yẹsẹ́.